gbajúmọ̀ ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ó mà ti tú àṣírí bí ìjọba àná èèyàn ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bó ṣe fẹ́ ṣe ikú pa èèyàn lọ́dún 2021 lásìkò tí ìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá tó ń gbóná lásìkò tí Ìgbòho ṣà gẹ́gẹ́ báwọn olólùfẹ́ ṣe máa ń pè é tó ń bá ìwé ìròyìn Punch sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára email láti orílẹ̀-èdè Germany tó wà inú mà ti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọjọ́ àkọ́kọ́ ní oṣù kejì ọdún 2021 nígbà táwọn agbófinró kọlu ilé ọlọ́gànjọ́ òru ní agbègbè Sókà ní ìlú Ìbàdàn tí wọ́n fi ẹ̀mí èèyàn méjì ṣòfò ní ilé ẹ̀ tí wọ́n sì tún kó àwọn ọmọ ẹ̀yìn lọ sí Àbújá tó sì jẹ́ pé orí ló kó Sunday Igboho yọ tó sá mọ́ àwọn agbófinró náà lọ́wọ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà Sunday Igboho ní ìjọba Buhari ò gbèrò rere fún òun ó ní tán wá ṣe lọ́jọ́ náà òun ní láti gbẹ̀mí òun tàbí ká gbé òun ká lọ gbé òun síbì kan tí ẹnikẹ́ni kò ní mọ̀ ọkùnrin náà ní lọ́jọ́ tí wọ́n dé níṣẹ́ ni wọ́n kàn yìnbọn takuntakò nígbà tí wọ́n ń béèrè pé ṣé lóòótọ́ ni wọ́n pa àwọn olóńgbò nílé ẹ̀ àti pé ṣé lóòótọ́ ló yíra padà di olóńgbò Sunday Igboho ní òun kò yíra padà di olóńgbò rárá o ó ní ṣùgbọ́n òun ní àwọn olóńgbò tó ń sìn nílé ó ní báwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà sì ṣe wọlé òun níṣẹ́ ni wọ́n kàn yìnbọn lu gbogbo nǹkan abẹ̀mí tí wọ́n bá rí wọ́n tún béèrè o wọ́n ní kí ló dé ṣé lóòótọ́ ẹni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà kó àwọn babaláwo lẹ́yìn Sunday Igboho lòun ò lè mọ̀ o nítorí pé ojú ogun gbóná lọ́jọ́ náà ìbọn náà dàkọ̀làkọ̀ òun ò sì lè mọ̀ bóyá babaláwo tẹ̀ láwọn agbófinró náà wá wọn wá bí Sunday Igboho wọn ní ṣèbó lóògùn náà pé wọn ló lágbára olóògùn bíi tẹ̀gbẹ̀jì kí ló dé tí kò mọ̀ pánkógun bọ̀ wálé ẹ̀ Sunday Igboho fèsì ó ní òun kì í ṣe babaláwo bẹ́ẹ̀ lòun kì í ṣe wòlíì tàbá àfáà ó ní gbajúmọ̀ oníṣòwò tó ń ṣiṣẹ́ ajé lòun tó sì ní òun ò sí ní àwọn olóṣèlú Nàìjíríà tàbáwọn alágbára Nàìjíríà ó ní ká lóun jọ́ kan nù wọn ni wọn yóò ti ta àwọn olólobó pé wọ́n ń bọ̀ wá kọlù lé òun ṣùgbọ́n tó nítorí pé òun jẹ́ oníṣòwò òun kò lè mọ̀ ìpè wọ́n ń bọ̀ wá kọ ogun jà lé òun ọkùnrin náà wá ní Ọlọ́run tó fi àjùlọ hàn Buhari ìyẹn Ọlọ́run tí ò sí lẹ́yìn alábòsí inú fàjùlọ hàn Buhari tí ò jẹ́ kí èròǹgbẹ́ lórí òun yẹn láti mú òun àti láti pa òun kò ṣẹ tí Sunday Igboho sì tó fi kún pé kò sí ìwà burúkú kan tó ń wù tó lè fa ìkọlù tó máa kọlù lé òun nítorí pé ìjàǹgbara fún òmìnira Yorùbá tó ń ṣe kò ní wàhálà nú tàbí jàgídíjàgan rárá.